FM hello 97242626 hello wa alaikum salam kí ló kọ rẹ. èmi Suliat láti Lankufi. Suliat láti Lankufi tó afa. béèrè kele o. Number 2. wọ́n ti mú number 2 ó dà number 2 tó mú yẹn afa ẹ fẹ́ dáhùn ẹ̀ lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni ó yá kó sọ number 2 nùbọ̀ yóò lè gbà ní bonus. okay Number 2. number 2 tí a bá ṣe ìkọ́mọ̀ tán tá a ṣe alákùnrin àkọ́kọ́ kí ni àdúrà tá a máa ń ṣe lẹ́yìn alákùnrin àkọ́kọ́ pé a kì í Fatiha. Subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka. Takbir gbọ́dọ̀ tó fi fúnra rẹ̀. Allahu akbar. Bónọ́sì ni yóò jẹ́ fún ọ. Wàá mú béèrè tiẹ̀ nísìnyí. béèrè náà bá béèrè olè kẹlẹ́kẹ̀lẹ́ o. Béèrè kẹrin. kí ni a máa ń wí tí a bá jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì? a máa ń foríkanlẹ̀ lẹ́ẹ̀mejì lórí ìrun. tá a bá kọ́kọ́ foríkanlẹ̀ á wá jókòó ká tó wá foríkanlẹ̀ gbàtà jókòó kí nìkan tá à ń wí. Allahu bọ́lá tó fi fúnra rẹ̀. Allahu akbar. Masha Allah. Suliat láti Lankufi tó pẹ̀lú ògùn Ọlọ́run bá a bá parí ètò wọ́n gba àpò mẹ́fà sí mi. Masha Allah. Àmín. Wa alaikum salam. Insha Allah. Asọ́lọ́lẹ̀ mi lójú òpó tí wọ́n ti pa Sport FM.